أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أنفسكم أفلا تبصرون ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékèọlá ọba alágbára ó ní mo fi wọlé ní dédé àsìkò yìí lénìí lọ́jọ́ Jímọ̀ tòní lórí ètò tiwa ètò yìí Al-Hikima Olúwa ní àmì ń bẹ lára yín ṣé wò bẹ́ẹ̀ ǹjẹ́ rí ṣé rí ǹjẹ́ ra mi yẹn ẹ̀jẹ̀ ra mi yẹn Olúwa ó ṣe nínú àwọn àmì Ọlọ́run ọba ń sọ àwọn àmì ẹ̀ lóríṣiríṣi ó nínú àwọn àmì òun náà ni wípé bọ́sàn tí ń yọ tóòrù ń yọ ara àwọn àmì Ọlọ́run ni olóyún ń bímọ ń bí ọmọ sáyé ara àwọn àmì Ọlọ́run ni ẹ̀ ń sùn lóru ẹ̀ ń wá nǹkan tẹ́ jẹ lọ́sàn-án ara àwọn àmì Ọlọ́run ni àmì Ọlọ́run ọba pọ̀ lóríṣiríṣi torí pé n ta fẹ́ sọ lónìí ọjẹ́ mọ́ bẹ́ẹ̀ ló jẹ́ ń fẹ́lẹ́ ìwọlé mo fẹ́lẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò yìí tó wa Al-Hikima orúkọ mi ò yí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ló kalẹ̀ sórí ètò lónìí gẹ́gẹ́ bí àdéhùn mi níjẹ̀jọ́ wípé afáwa tí a gbádùn níjẹ̀jọ́ afáwa Sheikh Abdulhamid Sorinọlá àdúrà ń gbà àwọn lágbé wá níjẹ̀jọ́ tí wọ́n dẹ̀ fọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ tó pé àwọn èèyàn tó wo prógráàmù jẹ̀jọ́ ń kálukú náà ń pè mí pé níbo lẹ ti rá àfà ìmúná ẹ fọkànbalẹ̀ ẹ tuntun wọn rí lẹ́nìí pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlà torí pé ọ̀rọ̀ tí wọ́n yanjú jẹ̀jọ́ ọ̀rọ̀ tó lágbára ni ọ̀pọ̀lọpọ̀ ní ka Kùránì kọjá abẹ tí wọn ò sì mọ tọ́lọ́run bá ń wí tí wọn ò gbọ́ yé kódà a máa dàrú mẹ́lòmíì lọ́wọ́ bẹ́ẹ̀ ni a máa dàrú mẹ́lòmíì lọ́wọ́ kódà àwọn ajẹ́rìí Jèhófà wọ́n máa ń sọ̀rọ̀ ń pẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn ní ayé ìgan ni ọ̀run wà ayé lọ́run wà bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́ yé bọ̀tọ̀ àwọn àfáà wa jẹ́ oyé wa níjẹ̀jọ́ wípé lóòótọ́ ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn náà òótọ́ ni torí pé Kùránì náà ti sọ fún wa bẹ́ẹ̀ ọlọ́mọ sábà san wọ́n lẹ́san rẹ̀ lẹ́nìí ohun tá a wá gbé wọn wá fún lẹ́nìí ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan náà kí la gbé wọn wá fún lẹ́nìí kó tó di pé mo gbé wọn jáde mo sọ tọ́pìkì fún wọn ẹ jẹ́ kó fojú wọn hàn yín náà bàbá wa Sheikh Abdulhamid adúláǹgbà ẹ bá ń sálámù sáwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Àwa náà dá yín lóhùn sálámà Ọlọ́run má sábà dúpẹ́ fún yín ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Lẹ́nìí ọ̀rọ̀ nípa àmì Ọlọ́run mo fẹ́ ká sọ àmì Ọlọ́run. Ǹjẹ́ lóòótọ́ ni àwọn àmì kan wà tí ó máa júwe bíbí Ọlọ́run? Táwọn àmì bá wà ọ̀nà wo là á máa gbà ara mi Ọlọ́run níbo làmì Ọlọ́run ti máa jáde wá? Àwọn nǹkan kan wá ń bẹ táwọn èèyàn máa ń rí sámì Ọlọ́run nìkan náà bí kí wọ́n ní wọ́n bímọ kan ó mú Kùránì wá sáyé bí kí wọ́n ní wọ́n bímọ kan wọ́n kọ Allahu sí létí wọ́n kọ Allahu sí lórí wọ́n rí owó kan nínú odò wọ́n wá rí Allahu lára rẹ̀ àbí wọ́n rí owó ẹyọ kan wọ́n kọ la ilaha illallahu sí àwọn àwo ni wọ́n ń kọ síbẹ̀ kí ló dé sáwọn àmì Ọlọ́run náà ní sáwọn kìíní ẹ̀ náà sára àmì Ọlọ́run náà ní bàbá àwọn tá a fẹ́ yanjú lè nù àmì Ọlọ́run. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi alladhi la yanfa'u zal jadd minhul jadd wa sallallahu ala man la nabiyyun ba'da ọpẹ́ ni fún Ọlọ́run ọba ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá àáfàá wa àgbà annabi Muhammad mo fi kíkí annabi mo fi kí àwọn àlùfáà wa tá ń jẹ àǹfààní ìmọ̀ wọn kárí ayé Bàlágbàjì bàmí lámúnégún bàmí àgbàdáńdáwì ẹ̀mígùn aláfẹ́ ara lọ́ba ní fi ṣẹ̀san fún wọn masha Allah la quwwata illa billah mo kí bàbá wa olóòtú ètò Alhaji wa Yusuf Abdulkadir ọwọ́ àdúà Ọlọ́run ní jó bàjẹ́ fún yín kò ní dá yín padà sẹ́yìn gbogbo àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò yín àtàwọn olólùfẹ́ yín tí ń kẹ́bùn lẹ̀ Ọlọ́run ní jẹ́ wọ́n máa padà sí ibú iléeṣẹ́ Orísun náà kò ní jóná àmín la hawla wala quwwata illa billahi ìbéèrè lórí pé àwọn àmì tá a máa ń rí báwo làwọn àmì yẹn ṣe jẹ́ ṣọ́lọ́run ló láwọn àmì yẹn lóòótọ́ tá a fi lè ṣe ìdọ́fà rẹ̀ sára rẹ̀ pé ayatullahi àwọn àmì Ọlọ́run àbọ́lọ́run gan kí ó ní àbáwọn kan máa ń jẹ́ tọ́lọ́run táwọn kan ò ní jẹ́ tiẹ̀ gbogbo àmì làmì Ọlọ́run gbogbo àmì lọ́lọ́run ni tí ó yọ kankan lẹ̀ ó dẹ̀ ń mú àwọn àmì yẹn wá ká lè mọ̀ pé Ọlọ́run kan ṣoṣo ló wà ní ká dẹ̀ lè máa sìn kò torí nǹkan kan míì mú wá àmì wá pọ̀ o àmì sì poríṣiríṣi fàpèjúwe irú àwọn èyí tẹ́ fi ṣàpèjúwe ni pé bí kan ni wọ́n rí ìgbín kan o wọ́n bá la ilaha illallah lára rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọlọ́run a máa mú àmì yẹn wá wọ́n ní fa fi kulli shay'in lahu ayatun
tadullu ala annahu wahidun. Wọ́n fi ń já mọ̀ pé ọ̀kan lọ́lọ́run ni pé ẹ má sìn nǹkan míì Ọlọ́run ní kẹ́ ẹ sìn ní làwọn àmì yẹn jẹ́. Àmì yìí wá pọ̀, alébámi inú omi, alébámi lórílẹ̀, kódà wọ́n lè bímọ míì kó wá lámì. Ìyẹn fún yín lápèjúwe kan nígbà ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní Mẹ̀dínà gangan. Nígbà t'Ànábì ó fi dé Mẹ̀dínà, ó wá gbọ́ròyìn pé ọmọ kan wà nílùú Mẹ̀dínà, ọmọ yẹn máa ń ríran sáwọn èèyàn. Ọmọ kékeré sì ni ọmọ yẹn, níjọ́ náà kò tí ì wọ ọmọ ọdún 12, ó wà láàrin bí ọmọ ọdún 8 sí 12 ni. Allah. Wọ́n ń pè ní Ibn Sayyad. A máa rí ìran, a máa sọ ọ̀rọ̀ táwọn èèyàn ṣe nínú ilé wọn fún wọn. Ìṣòwò tó yẹ pé ṣù ló jẹ sùn, nǹkan báyìí ló jẹ láàárọ̀ yìí. Nígbà tí ó bá sì fi di ijọ́ báyìí, nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí ọ. Ọmọ yẹn a máa ríran sáwọn èèyàn, ọmọ kékeré. So àtàdé bíi pé nígbà tá Ànábì gbọ́ sífà rẹ̀, òjíṣẹ́ Ọlọ́run náà wá lọ lè bẹ̀ẹ́ wò láti lọ wò pé kí ni ń dún ní ara ọmọ yìí. So ó kọ́kọ́ fi ń láàyè, ó bá ọmọ náà níbi tí ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ṣeré yẹ̀pẹ̀. Ó wá wò títí nígbòyà ló wá súnmọ́. So òjíṣẹ́ Ọlọ́run wá bá ní dialogue, wọ́n jọ ní conversation. Ó bi léèrè, ó ní báwo lòun ṣe jẹ́. Ànábì ní bi ọmọ yẹn léèrè pé kó sọ bí ta lòun. Ó sì sọ ó ní ìwọ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run adẹ́dà. Ọ̀dà sọ nǹkan tó ń rò lọ́kàn tó wà nínú ọkàn òun báyìí. Ṣé mo kó examination lánàá? Ẹgbẹ́ àdánwò tó burú tó lágbára jù. Ọmọ yẹn wá dáhùn, ó ní duk. Ó ní duk. Dúkù tó ń yá ní Suratu Dukhan. Allahu Akbar. Ó ní Suratu Dukhan ló wà nígbà àyà rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nígbàtà Ànábì ò sì sọ pé irọ́ ló pa. Allahu Akbar. Ànábì náà kọ̀ ń bá mọ̀ ẹ̀. Tẹ̀pẹ́ tó wá jẹ́ irọ́ ni ibẹ̀ l'Ànábì ò ti sọ pé òpùrọ́ ni ọ́, kò sọ pé irọ́ ló pa. So ó wá ní n tó mọ̀ ìkíní sọ kí ló ń wá bá ọ tí ń sọ àwọn nǹkan wọ̀nyí fún ọ. So ibẹ̀ yẹn lọmọ yẹn ti wá dáhùn tó ní méjì ní máa ń wá, ìkan máa ń wá, ìkan tún máa ń wá. So ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Àmọ́ kí la fẹ́ lò ńbẹ̀ ni pé ọmọ òun yìí ṣáàṣà ànábì Ọlọ́run. Torí pé ànábì Muhammad ló pin ànábì, kò bá ànábì kankan lò gbà. Táwa lòun àmì Ọlọ́run nù, tó ń pè lámì nù. Ọlọ́run kò fẹ́ jẹ́ kí àwọn èèyàn máa mọ̀ pé òun pọ̀ o. Allahu Akbar. Ọmọ táwọn wí kì í sì ṣe mùsùlùmí, ó sì jámì. So ìjẹ́ àmì Ọlọ́run ò túmọ̀ sí pé yìí ó wà nínú Islam. Ẹlòmíì lè jẹ́ àbàmì. Ó lè jẹ́ pé àmì Ọlọ́run àbí àwọn nǹkan èèmọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run lè gbẹ ìgbọ̀nà abòmí yàtọ̀ sí pé èèyàn ti ẹ̀ jẹ́ mùsùlùmí àbí ń kírun. Bẹ́ẹ̀ni, àmì Ọlọ́run spread káàkiri gbogbo, kò ní ṣe pẹ̀lẹ́sìn, kò sì ní ṣe pẹ̀lẹ́yà. Ìyẹn lè dé India kó rámì kan tí ó jẹ́ mọ̀ pé igi kan bẹ ní India, igi yẹn máa ń sọ̀rọ̀ táwọn yóò máa gbọ́ báyìí tí ó máa kọrin. Kò ní ṣe pẹ̀lẹ́sìn. So àmì pọ̀ lórí ilẹ̀, ẹ lè bá mi yẹn pàdé níbikíbi. Ṣùgbọ́n kókó ń tọ́lọ̀ ń fẹ́ kẹ́ ẹ mọ̀ ń bi àmì yẹn gangan. Àwọn ulul absari nìkan ni ó mọ̀, ulul albab. Ó ní yóò ti hikmata man yasha. Kò síbi tóun ò lè gbé àmì òun gbà. Wa man yu'tal hikmata faqad utiya khayran kaseera. Ó ní àmọ́ o wa ma yazakkaru illa ulul albab. Àwọn tí ó rà mí tí ó sì mọ̀ pé Ọlọ́run ní ń dún bẹ̀ làwọn tá a bá fún ní òye gidi. Àwọn nìkan ni wọ́n mọ̀. Bàbá wa wà dùà ní 1996 January 11 wọ́n bímọ kan ní Russia, wọ́n ń porúkọ rẹ̀ ní Boriska. Boriska. Bẹ́ẹ̀ni 96 ni wọ́n bí ní January 11. Allahu Akbar. Ọmọ yẹn ìgbà tí ó fi pé ọmọ ọdún 4 làwọn òbí rẹ̀ ti ń ṣàkíyèsí àwọn ìmọ̀ kan lára rẹ̀. Àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní bí 70,000 years sẹ́yìn lọmọ yẹn ń sọ jáde lẹ́nu tí ó sì sojú ẹ̀ta ló kọ òbí rẹ̀ gan mọ́. Allahu Akbar. Ní sọ jáde lẹ́nu. Ó sọ̀rọ̀ títí tí ó sọ̀rọ̀ débi pé àgbáyé tóun ń gbé tẹ́lẹ̀ máàsì ní ń jẹ́.
Allah. Mars yẹn làwọn Lárúbáwá ń pè ní Mirik, planet kan ni wọ́n níbẹ̀ làwọn ń gbé tẹ́lẹ̀ àtàwọn ẹ̀dá kan làwọn jọ ń gbé bẹ̀ tẹ́lẹ̀ pé ńgbà tí ogun ṣẹlẹ̀ ń bẹ̀ ni àwọn ìparun dé ni kálukú fi parẹ́ kóhun tó tún wá bára òun láyé eléyìí. Káwọn èèbó wá lè ṣe mọ̀ pé àwọn èèbó àwọn èyí tètè bílí fún kan báwọn wọ́n wá rán àwọn scientist àwọn ọ̀jọ̀gbọ́n wá kíkan wá interview rẹ̀. Ó sọ pé máàsì ló ń gbé tẹ́lẹ̀ bóò ni máàsì ṣe rí bóò nínú máàsì ṣe rí. Bàbá ọmọ yẹn júwe in táwọn NASA sì gbá rìsáàṣì nípa máàsì níjọ́ náà táwọn NASA rìsáàṣì wọn tí rìlíìsì ẹ̀ jáde níjọ́ náà gbogbo tọmọ yẹn wí ó yàtọ̀ sí tí wọ́n bá ń bẹ̀. Allahu Akbar. Bí ilẹ̀ ẹbẹ̀ ṣe rí bẹ́ẹ̀ lọmọ yẹn ṣe describe ẹ̀ ilẹ̀ máàsì bó ṣe rí gẹ́lẹ́ ló ṣe describe ẹ̀. Àwọn àpẹẹrẹ kan sì wà táwọn èèbó rí lára máàsì ní pé ní ibẹ̀ yẹn jọ pé àwọn kan ti gbé bẹ̀ rí torí pé wọ́n rí àwọn fósìlì kan tó ń jọ pé àwọn ẹranko omi àràlẹ̀rálẹ̀ àṣàrò àhẹwàánil bàríyà àràlẹ̀rálẹ̀ ìṣẹ́kù àwọn ẹranko omi tí ń fi tọ́ka pé omi ti fìgbà kan wà ní máàsì rí omi ò sí bẹ̀ mọ́lẹ̀ ni o. Allahu Akbar. Tómi bá sì wà nínú plánet kan rí ó túmọ̀ sí pé àyàtù ti ń bẹ tẹ́lẹ̀ torí pé Ọlọ́run sọ ní Al-Qur'an ni pé khalaqna kulla shay'in hayyin min ma'i. Ibi tẹ́ bá ti rómi life wà ńbẹ̀ ni. Ṣùgbọ́n lè ní nǹkan kò sómi ní máàsì mọ́ ọmọ yẹn sì ń sọ pé bẹ́ẹ̀ làwọn gbé rí sámì kọ́hùn. Allah. So àmì Ọlọ́run a máa mú àmì yẹn wá ó fẹ́ kẹ́ ẹ lanu kẹ́ ẹ má pàdé ẹ pé ní ìyanu ẹ̀yà la ilaha illallah pé kẹ́ẹ̀kan ìyanu bẹ́ẹ̀ pé Ọlọ́run tún lè ṣeré yìí. Allahu Akbar. Adúpẹ́ afáwọn Sheikh Abdulhamid adúláńgbà láti ń gbádùn látàárọ̀ tí wọ́n ń ṣàlàyé fún wa nípa pé tá ń pè ní àmì Ọlọ́run ẹ̀rí gbogbo tí wọ́n ń wí náà àwa náà láwọn àmì tiwa náà ní ọ̀dọ̀ wa ń bí. Afáwa Sheikh Muhammad Jamiu Sanusi àmì Ọlọ́run nínú àwọn àfáà nínú ayé tá a wà yìí ni àfáà náà dẹ̀ ti bẹ̀rẹ̀ wáàsí tí ń bẹ̀rẹ̀ dáwà láti ọmọ ọdún 2 àbọ̀ làfáà yẹn ti ń lídìí irun fáwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ti ń kírun fún wọn nílùú wọn lọ́hùn kó tó wọ́n di pé wọ́n wá síkò ìgbà tán wá síkò yẹn lèmi mọ̀ wọ́n nígbà yẹn lọ́hùn tí wọ́n máa ṣe wáàsí káàkiri tó pé wọ́n á gbé àfáà náà sórí káńtà báyìí níjọ́ dẹ̀ máa bọ́ tí gbogbo ayé ó pe wọn lórí tí wọ́n máa sọ ọ̀rọ̀ náà sì wá kó lára wọn dòní. Allahu Akbar. Àfáà Jamiu àmì Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run sáà lọ èyí olólùfẹ́ wa máa gbé àfáà Jamiu náà wá bí pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run mo ti gbé wọn wá rí a tún gbé wọn wá bí a tún láàfáà Jamiu kan náà ta pè ní ìyanu Ọlọ́run báwọn náà ni tiwọn náà láti kékeré láti 4 years tàfáà náà ti ń bẹ̀rẹ̀ tó bá lọ lè kí ó báyìí táfà bá kọ ní alif ba ta sa tó yẹ pé sáà làfáà dúró tí ó bá dijọ́ kejì yóò kàdé ya yóò tó fa àlá bàlá ànàkún gbogbo ẹ̀ ní ọkà fàáfà táwọn ọmọ náà tó gbé fàtíà jẹ́ nǹkan fàtíà fọ pẹ̀sẹ̀ ọba wájú kejì yóò kàdé sọ́jọ́ àmọ́ fàáfà ni làfáà bá lọ pé àwọn òbí ẹ̀ àwọn yẹn òbí eléyìí tún yàtọ̀ o ìyanu leléyìí náà o ní fi ń jẹ́ ìyanu Ọlọ́run wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú ayé Ọlọ́run kó ṣàánú wa bí yẹn bá rìn dé ibẹ̀ ní òrì mọ́ kọ́lọ̀ mọ́sà gbọ́dẹ̀ nìkankan á lọ sókè lọ́wọ́ nísìn pẹ̀lú ògo àfáà wa Sheikh Abdulhamid wọ́n sì wà ń kalẹ̀ wọn àti ìlọ rárá ọ̀rọ̀ nípa àmì Ọlọ́run á yanjú ẹ láàárọ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣeun ẹ kú kalẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Al-Hikima ètò ọgbọ́n ètò akọ́nilóye láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n afáwa Sheikh Abdulhamid adúàǹgbà àwọn ni àgbà lálejò lónìí ẹ̀rí à ń sọ̀rọ̀ nípa àmì Ọlọ́run afáwa àmì ìgan fúnra wọn àmì Ọlọ́run làwọn náà torí pé kí ni àwọn ìmọ̀ táwọn èèyàn máa ń sá fún làwọn máa torí bọ̀ àwọn rìsáàjì tó ní agbára náà làwọn máa torí bọ̀ náà wọ́n fi sọ pé àwọn gan fúnra wọn àmì Ọlọ́run làwọn náà bàbá nípa ọ̀rọ̀ àmì Ọlọ́run táwa ń sọ yìí àmì Ọlọ́run àwọn nǹkan wo lèèyàn lè fura sí lára ẹ̀ gan tí ó fi mọ̀ pé fúra pé àmì Ọlọ́run lòun náà. Masha Allah la quwwata illa billah. Ṣe rí ní tí wọ́n ń pè ní àmì lára èèyàn ikima ni ẹni tó bá sì rí àmì Ọlọ́run tó fojú pa á rẹ́ Ọlọ́run fẹ́ jẹ níyà ni. Ẹ wo ànábì sọ àdísì kan ó ní halẹ̀ ikimatu dọ́látùlì mùmínì fa àìsùnmọ́ wàjádà fàwọ́ àwòlẹ̀ àbíhà tẹ bá rámì
ẹ tètè máa mọ̀ pé àmì lẹ́rí o ẹ mọ̀ ẹ́ lámì o ẹ má ta dànù àbí kò yé ẹ má ta dànù ọmọ níjọ́ míì a máa ju òbí tó bí i lọ ọmọ kéwú níjọ́ míì a máa ju àáfàá rẹ̀ lọ káàfàá wa tètè dá mọ̀ pé àmì lèyí o kó má fojú rẹ̀ gbolẹ̀ òbí náà tó bímọ tọ́mọ sì jámì kó tètè mọ̀ pé àmì lèyí wọ́n fèyí táwọn lọ rẹ ni kó má fojú rẹ̀ gbolẹ̀ torí pé ìpọ́n àmì lé nínú péyàn ń pọ́nṣẹ́ Ọlọ́run lé ni pípọ́n àmì Ọlọ́run lé ṣàáyìrà láì ni wa man yu'azzim sha'a'ira Allahi fa innaha min taqwal qulub. ẹ ṣeun Masha Allah. so ìmá gbé títóbi fún ṣàáyìrà láì gbogbo tó bá ti já mi Ọlọ́run lára péyàn níbẹ̀rù Ọlọ́run ni ayé Al-Qur'ani ló wí bẹ́ẹ̀. Allahu akbar. kọ́kọ́ dẹ̀ máa dédé fojú pa àmì Ọlọ́run rẹ ẹ lọ wò gbẹ̀yìn ẹni yẹn ẹ lọ wọn tí ó padà hẹ́ndì ẹ̀ njọ́ tá nẹ́bí gbúrú Ibn Sayyad ní Medina kò fojú pa á rẹ kó máa wá gbé ṣépè ẹ má débẹ̀ ọ̀rọ̀ olórí bú ní ọ̀rọ̀ the fact pé kò jọmọ lẹ́yìn rẹ̀ kò yọ àmì kúrò lára rẹ̀. tí a bá rá mi Ọlọ́run bì kan tí kìí ṣe inú àwa mùsùlùmí for example nísìnyí ẹ pé Ọlọ́run lè fà mí sọ́dọ̀ pásítọ̀ mi bẹ́ẹ̀ni tí ó lámì ìlà tí ó máa sọ̀rọ̀ tí ó máa ṣe tí ó ní àwọn nǹkan kan tí yẹn ó rí pé àwọn àkàwárí kò lè àádà lélẹ́yìí eléyìí ọjọ́ tèèyàn lásán so ká má fojú parẹ́ yìí pé ṣebí kiri yóò lásán ni. bẹ́ẹ̀ni ìfojú parẹ́ nìkan ká má tún yẹpẹrẹ rẹ̀. ká má yẹpẹrẹ rẹ̀ torí tó ní ìhùn kì í sòun ló ní Ọlọ́run ni. bẹ́ẹ̀ni so wọ́n sì ní wa ká máa túdìí àmì wò ẹja lọ wádìí rẹ̀ bóyá ó ń dọ́gbọ́n lábẹ́ ni Ọlọ́run ò tún rán wa ó ní wala tajassasu. Allah. pásítọ̀ kan ó wá ṣe ankáṣífù ó ṣàdúrà sankáṣífù mo wo fídíò kan lórí nẹ́ẹ̀tì ìjọ kan wọ́n ní pásítọ̀ náà pé ó ṣàdúrà ẹni yẹn wá mú ankáṣífù yẹn lọ hospital ó sì lọ lè fi pa aláàárẹ̀ kan tí wọ́n ti gé ọmú rẹ̀ breast cancer ó fi pa lára ó sì fi ṣàdúrà fún ọmú tán ti gé ó sì sọ padà ọmú mi sì wù. Allah. làwọn yẹn bá ń bẹ̀rẹ̀ sí kọ́mẹ́ǹtì ìyá ni múlẹ̀ ẹ̀ máa ń tán máa DJ YK múlẹ̀ mo á mìírí báyìí the fact pé kò bọ́ sínú ẹ̀sìn yín kò túmọ̀ sí pé rọ́ ni. kò túmọ̀ pé kò lè ṣẹlẹ̀. kò túmọ̀ pé kò síbi tó Ọlọ́run ò lè ju àmì sí. àmì Ọlọ́run ò ní ṣe pẹ̀lẹ́sìn. Allah. so ìyẹn sì wá lámì Ọlọ́run á gbé àmì sára ẹnìkan kò sọ́dà nẹ́bí o. kídírù èyí sáàsà nẹ́bí ànẹ́bí Musa là nẹ́bí Ọlọ́run sì tún wá darí Musa pé lọ́ọ́ lè bá lọ́ọ́ lè wo àmì wa tí ń bẹ lára rẹ̀ kó lè mọ́ bá ti tó. Allahu Akbar. ẹ ti ẹ̀ sọ kíní kan nú orí Facebook mo ti rí nígbà tí àwọn èèyàn ń sọ pé ọ̀rọ̀ ìgbà tẹ́ ń sọ̀rọ̀ nípa ifá pé ifá ẹ wá béèrè lọ àwọn èèyàn pé òkè ìgalà àwọn odù tí ń bẹ lára rẹ̀ ìgalà ta ló tẹ̀ síbẹ̀. ta ló tẹ̀ ṣé sọ́lọ́ nǹkan ló dá gàlà ni àbí jínù ló dá gàlà. lẹ́sìn ní tó wà lára rẹ̀ wù lọ́dọ̀ àwọn onímọ̀ tó bá ti rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kan náà kíní ni ọ̀yẹ̀kú ni kíní ni. tí wọ́n tún máa kì í. wọ́n máa kì í. so torí pé kóòdù ni àwọn gbà pé mẹ́sẹ̀gì information ló ń pass àwọn àlàwálà àgbọ̀ yé níjọ́ tí ò tí ì sí 1 2 3 ABC kí ni wọ́n fi ń kọ nǹkan kí làwọn èèyàn fi ń communicate as letters kí ni wọ́n ń lò. kí hieroglyphics gan tó dáyé kí ni medium of communication pé wọ́n fẹ́ kọ nǹkan lẹ̀ kí ni wọ́n ń lò dot system ní. dot system ti wà ti pẹ́. bẹ́ẹ̀ ni òun là kọ́kọ́. òun là kọ́kọ́ dot. Allah òótọ́ ni àkọ́dà ní ayé tiwa gan àwọn ìyá wa tí ó kàwé tó ẹkùn wọn lọlé ké wọn lọléèwé wọn àmọ́ kankan tí wọ́n sì ń dájọ́ tán bá dénú wọn wà mú èédú àjọ mélòó láti dá èní. iná ni wọ́n fi ń ka nǹkan oṣù wọn. Allah. ìjọ náà tí wọ́n fi sọ pé oṣù ìbílẹ̀ oṣù oyún ó di iye báyìí wọ́n máa ń kọ́ ni wọ́n máa kọ́ tótó náà ni wọ́n kọ́ iná làwọn èèbó sọ di binary code lẹ́ni tán fi padà ṣe kọ̀ǹpútà. Kìíní yẹn náà ni wọ́n sọ di binary code. Pé ẹ lé ní méjì. Ẹ lè bá kọ̀ǹpútà sọ nǹkan kan míì tí ó gbọ́ yín ju kẹ́ ẹ lo dot system lọ. Allah. Gbogbo fóònù tá a gbé dání ìhun náà fi ṣe.
kò gbédè mi jù yẹn lọ èdè àkọ́kọ́ òun náà ló gbọ́ kò gbọ́ mi so ẹ wá wọ Ọlọ́run so àmì yẹn kò sí bí Ọlọ́run ò ṣe lè gbé e wá kò síbi tẹ́ ẹ̀ ti lè bá Ọlọ́run ò jẹ́ kó dìpẹ́ǹdì lórí ẹ̀sìn pé ìsìláàmù nìkan àá ẹ lè dọ́dọ̀ ẹwọ̀ ẹ̀sìn tí ń bẹ láyé ẹ̀sìn tí ń bẹ láyé pọ̀ fà ọ̀pọ̀ so gbogbo inú ẹ̀sìn kọ̀ọ̀kan lẹ́sìn tí máa bá mi Ọlọ́run ò ní torí pé iná dínà ìdá láyà al-Islam kó má wàá fàmì sínú ẹ̀sìn tiwọn náà ní tí wọ́n gbé dání àwọn ò bá mi Ọlọ́run bẹ̀ ọ́ àwọn náà ó ní kankan tọ́lọ́run jù sáàrin wọn tí ó mọ jámì torí pé ìzánù ni wọ́n Ọlọ́run sì sọ fún wa pé wà laqad karramna bani Ádámù ò túmọ̀ sí pé mùsùlùmí nìkan gbogbo ẹni tí bá ti ń jẹ́ bani Ádámù Ọlọ́run ti karama rẹ̀ ẹ̀sìn yóò kí ìbá lọ mú kó máa ṣe karama Ọlọ́run ó máa wà lára rẹ̀ torí pé bani Ádámù ni òun kọ́ la fún lápọ́nlé ẹ̀ta náà fún Abul Bashar òun náà fún Ádámù náà pọ́nlé ẹni táwọn màlẹ́kà dọ̀bálẹ̀ fún jọ́sí àpọ́nlé pé wọ́n ti ẹ̀ dọ̀bálẹ̀ fún ò tí ì tán lára gbogbo àrọ́mọdọ́mọ rẹ̀ so ìní ẹwà ànábì wa Isa alayhi salatu wassalam tí wọ́n ń pè ní ànábì Jésù ìjọ tí kò tí ì dàgbà ló ti ń perform bẹ́ẹ̀ni àtàrí wípé ó sọ̀rọ̀ lọ́mọ ọwọ́ níjọ́ tí wọ́n bí ó sọ̀rọ̀ níjọ́ tí wọ́n bí qala inni abdullahi atani alkitaba waja'alani nabiyyan waja'alani mubarakan aynama kuntu wa awsani bis salati waz zakati ma dumtu hayyan wa barran bi walidati wa lam yaj'alni jabbaran shaqiyya ẹ wò báwọn ní kókó ló ti sọ̀rọ̀ níjọ́ tí ń sọ̀rọ̀ lọ́mọ ọwọ́ kèétí ìdànẹ́bì ṣebí kò fà asharati ilayhi faqalu kayfa nukallimu man kana fil mahdi sabiyyan so níjọ́ náà yìí jẹ́ àmì Ọlọ́run àmì ni Màríàmù ìrìrì òpin ó ṣe máa náwó sí wa pé ká náwó ká kódà gospel kan bẹ wọ́n ń pè ní the gospel of Barnabas Masha Allah ẹ lọ wo gbogbo àwọn itú tó pa kó tó pọ́mọ ọdún 12 wà ń bẹ̀ ó pitú gan Allahu Akbar kó tó pọ́mọ ọdún 12 ìgbà tó pọ́mọ ọdún 12 ni ìyẹn stop ọ̀rọ̀ tiẹ̀ sí ó pitú gan ní kékeré yẹn náà ló wà tó ti mọ amọ̀ bí ṣéèpù ẹyẹ tó sì fi atẹ́gùn sínú amọ̀ tẹ́yẹ sì fò lọ iyẹ̀pẹ̀ ló fi bíùdì Al-Qur'ani sọ so ó bíùdì rẹ̀ ó kọ̀ wà láàrin àwọn ọmọ tán jọ ń ṣeré iyẹ̀pẹ̀ ni ó sì mọ kẹ́ni ó sì fi atẹ́gùn sí tí ń sì gbéra ó sì ń fò lọ báyìí ẹ wo léyìn so àti oríṣiríṣi bẹ́ẹ̀ lọ ní àwọn ìyẹn làwọn scientists ń pè ní indigo children bẹ́ẹ̀ ni indigo children ni wọ́n máa ń pè wọ́n kíyàn lọ lè gúgú rẹ̀ pé àfáà kan parọ́ ó ní wọ́n ń pa àwọn ọmọ kan ní indigo children lọ lè kà á so ti yé ìyẹn ó bá a bẹ́ẹ̀ àgbáyé kan ń bẹ tẹ́lẹ̀ ṣe wo ẹ mọ̀ pé wọ́n sọ pé Ọlọ́run pa ayé rẹ́ nígbà Nábì Nóà bẹ́ẹ̀ni àbẹ́ẹ̀kọ́ gbogbo ayé kọ́ lọ́lọ́run parẹ́ orílẹ̀-èdè kan ni orílẹ̀-èdè yẹn wọ́n ń pè ní Atlanta abẹ́ òkun lọ́lọ́run lọ lè pa wọ́n rẹ́ sí abẹ́ omi tí wọ́n tó gbé ọkọ̀ omi yẹn ló tẹ gbogbo wọn rí orin mi ẹ ló sínkì wọn wọlé lọ àmọ́ kí mo wá fẹ́ lò ń bẹ̀ ni pé mọ́sáàfù tí Ànábì Ìdírísà kọ Ànábì Ìdírísà níwèé ó kọ àwọn àkọọ́lẹ̀ ìmọ̀ kan tí ń bọ̀ látorí Ànábì Adam Ànábì Ṣíìtù tó jẹ́ àwọn bàbá rẹ̀ Ànábì Ìdírísà kọ àwọn àkọọ́lẹ̀ yẹn ó ti wà á mọ̀ pé ẹ̀kún omi ó padà dé tí ó pa àgbáyé wọn yẹn rẹ́ ó wá kọ sí ara òkúta wọ́n pè ní tablet omi yẹn padà ṣàn tablet yẹn ó padà ṣàn dé ayé wa yìí táwọn èèyàn rí òun ni wọ́n ń pè ní tabula smaragdina bẹ́ẹ̀ ni àbí kí wọ́n pè ní emerald tablet ọ̀rọ̀ pọ̀ nínú tí wọ́n sọ ń bẹ̀ so tíyẹn bá lọ lè kà á yóò mọ̀ pé Ọlọ́run tóbi tayọ ń tààrò yẹn ó kọjá bẹ́ẹ̀ so àwọn ìmọ̀ kan wà tí ó exist mọ́ so àmì ti wá fọ́n ká sórí ilẹ̀ àwọn èèyàn kan wà tọ́wọ́ wọn ti tẹrú àwọn ìmọ̀ Ìdírísà yẹn tí wọ́n ti fi ṣoríṣiríṣi nǹkan tí wọ́n sì tẹ̀lé Ànábì wa Muhammad lẹ́ni tí wọ́n ṣe mùsùlùmí Allahu Akbar
so ìmọ̀ yẹn ìmọ̀ ànábì Ọlọ́run ni tó dọ́dọ̀ wọn tán lò tán fi ṣe gbọ́n tán ṣe yẹn so ní tán ṣe yẹn náà tán pàfọ́ọ̀mù yẹn náà ọ̀dọ̀ Ọlọ́run ni ló ti wá ní fi ń jẹ́ àmì Ọlọ́run ní fi ń jẹ́ àmì Ọlọ́run. Allah gbogbo ẹ̀rọ olùfẹ́ wa tí ẹ ń wò wá wọ́n ló wọ́n wú níbi ká jẹran kọ́ pẹ́lẹ́nu òun fa ọ̀fun náà ní ọ̀jẹ́ ìṣẹ́jú tá a ní lérí ètò yìí kò tó àwọn afáwa sórin ọ̀la kò tó wọ́n lò rárá torí pé nǹkan pọ̀ lára wọn yàtọ̀ sí wèrè nǹkan bẹ ní mímọ̀ wàláhì ń bẹ lára wọn púpọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run insha Allah mo sì mọ̀ pé pẹ̀lú ògùn Ọlọ́run wọ́n tó ń bọ̀ lérí ètò yàtọ̀ sí yẹn nínú àwẹ̀ Ramadan mi àti wọn ti jọ sọ̀rọ̀ ẹ máa tún gbádùn wọn dáadáa pẹ̀lú ògùn Ọlọ́run ti sọ fún wọn pẹ̀lú ògùn Ọlọ́run ẹ dákun ẹ fi bá wa fọkàn sí ẹ bá fi sọ́kàn gbogbo ẹ̀yin olólùfẹ́ àfáwà sórin ọ̀la náà ẹ bá wa kún wọn lọ́wọ́ kí kíní yóò ṣe é ṣe nínú àwẹ̀ àwọn analysis kan bẹ tó yẹ kí mo fẹ́ kí wọ́n yanjú fún wa nínú àwẹ̀ tó dà sí pé àwọn ìmọ̀ kan bẹ ayé lónìí ẹ̀sìn ti fẹ́ gbà dànù lọ́wọ́ wa tó yẹ pé ẹ̀sìn báwo ni màá yẹn ṣe máa kọ́ dí ẹ̀sìn báwo lẹ̀sìn ṣe fẹ́ kọ́ dí ìmọ̀ àwọn àfọ́ padà yanjú ẹ̀ fún wa pẹ̀lú ògùn Ọlọ́run inshallah bá Ọlọ́run bá fún yín ṣe pẹ̀lú ògùn Ọlọ́run dẹ̀ fún wa ṣe Ọlọ́run gbà fún wa kò ní dójú àdúrà tiwa ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah fáfáná àtọ́ bá fẹ́ lọ wo àwọn lectures yín lórí Facebook mo fẹ́ kẹ́ ẹ júwe Facebook yín fún wọn. mashallah ẹ já lọ tẹ Saif TV Yorùbá Saif SAIF ńlá tẹ àwọn àfi TV tẹ̀lé àsìkò Yorùbá tẹ̀lé yóò gbé wa àti lórí YouTube náà nǹkan tó tẹ náà nù ni bẹ́ẹ̀ni Ọlọ́run ọdọ ìgbà fún wa ọlá nàbì lọ́dọ̀ àwa lè sọ àdìrán àtàwọn fẹ́ béèrè tọ́lá àwọn afá pọ̀ náà tí wọ́n wò wá tán fẹ́ béèrè pé afá yìí ni mo ti ń wá ti pẹ́ ẹ dákun nọ́mbà tán lè text sí. phone number WhatsApp only 0703 492 4039 lẹ́ẹ̀kan sí 0703 492 4039. tó nọ́mbà bá wa àdúrà ń gbàlẹ́gbọ́ yẹn pẹ̀lú ògo Ọlọ́run insha Allah á tún máa bá wọn pàdé nínú Ramadan àbí nínú àlíkímọ̀ náà á tún lè gbé wọn wálé kan sí pẹ̀lú ògo Ọlọ́run afẹ́ gbọ́ yẹn látọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé ṣé ẹ tún fẹ́ kí n gbé wọn wá sórí àlíkímọ̀ sí ẹ pè mí kẹ́ ẹ sọ fún mi ẹ bá ṣe fẹ́ sí. nọ́mbà tẹ́ lè pè mí sí rèé pé ẹ fẹ́ ràn wá lọ́wọ́ nínú Ramadan àbẹ́yìn náà fẹ́ gbé ẹ̀bùn wá fún wa irú Ramadan náà nísinsìnyí pé tí ń wò wá lọ́ọ̀kan tí ń ṣẹ́jú sí wa lọ́ọ̀kan báyìí ọjọ́ péréte náà ló kù ọlọ́mọṣàjọ́ bá wa dáadáa 080-230-550-86 080-230-550-86 náà nọ́mbà tẹ́ lè pè mí sí. Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ jẹ́ májọ láti máa pàdé lórí ètò tí a pè ní Al Hikmat. Ma'as salam, fa ila liqa.